Ọ̀nàrẹ́bù Bámòfin Adétúnjí Akínyẹmí ti sọ̀rọ̀ ó ní òmìnira ìjọba ìbílẹ̀ fún agbára ni kì í ṣe nítorí owó. Ìdájọ́ ilé-ẹjọ́ gíga jùlọ orílẹ̀-èdè yìí tó fi pàṣẹ òmìnira fún gbogbo ìjọba ìbílẹ̀ ti dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn àgbà ẹgbẹ́ òṣèlú, àwọn gómìnà àtàwọn ọmọ orílẹ̀-èdè yìí jákèjádò. Àgbékalẹ̀ ọ̀hún ti jẹ́ kí ọ̀pọ̀ àwọn gómìnà jókòó ronú àti láti ṣe àtúntò nínú ìṣàkóso ní ìpínlẹ̀ kówá wọn. Bẹ́ ò bá gbàgbé, ìwé ìròyìn The Matrix fìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti gbé ìgbésẹ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún pẹ̀lú bó ṣe tú ilé ká lẹ́ka ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà tó mójútó ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ìdàgbàsókè yìí, Ọ̀nàrẹ́bù Bámòfin Adétúnjí Akínyẹmí ṣe ìfìdímúlẹ̀ ìfàsẹ́yìn ńlá tó ti dé bá ìṣàkóso ìjọba ìbílẹ̀. Bámòfin Adétúnjí Akínyẹmí ní láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni àdínkù tí kò kéré ti bá agbára ìjọba ìbílẹ̀ tó sì ti di ẹ̀ka yẹpẹrẹ kan níwájú ìjọba ìpínlẹ̀, léyìí tó ṣokùnfà rẹ̀ táwọn gómìnà ní ìpínlẹ̀ fi ń ṣàkóso gbogbo owó tó yẹ kó jẹ́ lílò fún ìdàgbàsókè lẹ́sẹ̀kùkú. Ìṣàkóso àti àmójútó ọ̀hún náà ló sì fà á tí ètò ẹ̀kọ́, ìlera àti ìpèsè àwọn ohun amáyédẹrùn lẹ́sẹ̀kùkú fi di ohun àfìsẹ́yìn tí egun fi ṣọ. Akínyẹmí ní ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti mú kí àṣà pé kí ìjọba ìpínlẹ̀ máa ṣàmójútó owó ìjọba ìbílẹ̀ di ohun àfìsẹ́yìn. Ó ní àwọn aráàlú lẹ́tọ̀ọ́ láti ṣàjọyọ̀ torí gbogbo owó tó yẹ fún lílò fún àtúnṣe àti ìdásílẹ̀ ojú ọ̀nà tó já geere, ilé ìwòsàn alábọ́dé àti ilé ẹ̀kọ́ lágbègbè wọn jẹ́ sísan tààrà sí àpòṣùwọ̀n ìjọba ìbílẹ̀ lábẹ́ àmójútó alága rẹ̀. Akínyẹmí rọ àwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo láti rí dájú wípé wọ́n ṣe ojúṣe wọn nítorí àwọn ni aráàlú máa dìmú fún gbogbo owó tí wọ́n bá ń ná ní ìjọba ìbílẹ̀ kówá wọn. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìdájọ́ yìí kì í ṣe nítorí owó rárá bí kò ṣe fún agbára. Ó ní agbára ti wá di dídá padà báyìí fún ẹni tó ní gan, ìyẹn ìjọba ìbílẹ̀. Ọ̀nàrẹ́bù Bámòfin Adétúnjí yànnàná ẹ̀ pé àwọn alága ìjọba ìbílẹ̀ ni yóò máa ṣàkóso owó ìjọba ìbílẹ̀ kówá wọn báyìí. Ó ṣàpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ àti àṣà náà gẹ́gẹ́ bí ohun tó yẹ kí àwọn ará ìlú máa dùn inú sí. Ó ní àsìkò yìí gan ni àwọn olùdìbò máa dá alága ìjọba ìbílẹ̀ wọn mọ̀. Wọn yóò mọ ibi tí wọ́n ná owó wọn sí, tí wọn yóò sì ní oore ọ̀fẹ́ láti béèrè ìbéèrè nígbà tí nǹkan kò bá lọ bó ṣe yẹ. Ó ní eléyìí gan ni ìṣèjọba àwarawa tó dájú. Akínyẹmí kò ṣàì fi ìpè síta fún gbogbo ọmọ Nàìjíríà pé àsìkò yìí gan ló ṣe pàtàkì sí wọn jù láti mú ètò ìdìbò lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. Bákan náà ló tún rọ̀ wọ́n láti rí wípé wọ́n mójútó bí àwọn tí wọ́n yàn sípò ṣe ń ṣàkóso ìjọba ìbílẹ̀ wọn. Bámòfin Adétúnjí Akínyẹmí ní ìgbà tí àwọn alága ìjọba ìbílẹ̀ máa ń sá sábẹ́ àwáwí pé gómìnà ìpínlẹ̀ wọn kò kówó síta fún iṣẹ́ ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ wọn ti dópin báyìí. Ó ní owó ti wà nílẹ̀ tó sì jẹ́ ẹ̀tọ́ aráàlú láti mọ ibi tí wọ́n ná owó náà sí. Ó ní àsìkò rèé láti máa béèrè àwọn ìbéèrè tó lágbára nípa bí ojú ọ̀nà ṣe rí, bí àwọn ilé ẹ̀kọ́ ṣe wà àti pé ṣé àwọn èròjà àti ohun èlò tó yẹ jẹ́ pípèsè sí àwọn ilé ìwòsàn alábọ́dé. Fún àwọn alága ìjọba ìbílẹ̀ ní tiwọn, ìṣàkóso dàbí idà olójú méjì ni. Bámòfin Adétúnjí Akínyẹmí ní bí òmìnira àti iná owó bó ti wù ní ṣe wà náà ni òmìnira láti káwọ́ pọ̀nyìn rojọ́ ṣàlàyé ibi tí wọ́n ná owó sí níwájú òfin wà. Ó ní ṣé àwọn alága ìjọba ìbílẹ̀ yóò gbàgbé pé àǹfààní immunity àwọn gómìnà àti ààrẹ orílẹ̀-èdè yìí ló wà fún. Nítorí ìdí èyí, àjọ EFCC ò lè rọ́wọ́ tó wọn, ṣùgbọ́n wọn yóò máa pe àwọn alága ìjọba ìbílẹ̀ báyìí láti wá rí tẹnu wọn bí wọ́n ṣe ná owó torí ojú ti wà lára wọn. Bámòfin Akínyẹmí tún fi ìpè síta fún gbogbo aráàlú láti dìde lórí ẹsẹ̀ wọn kí wọ́n sì máa fi gbogbo ìgbà wọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ wọn tuurutu láti wá ṣàlàyé bó ṣe náwó. Ó ní ìdájọ́ ilé-ẹjọ́ gíga náà gan la lè sọ wípé ó jẹ́ ìṣẹ́gun fún òmìnira, ṣùgbọ́n yóò jẹ́ bẹ́ẹ̀ tí a bá jẹ́ kó ṣiṣẹ́ bó ṣe yẹ. Ó gba gbogbo ènìyàn nímọ̀ràn láti máa kópa níbi ìpàdé ìlú wọn lẹ́sẹ̀kùkú kí wọ́n sì béèrè ìbéèrè kí wọ́n sì sọ̀rọ̀ sókè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní owó yín ni, agbègbè yín ni, ọjọ́ iwájú yín sì ni pẹ̀lú. Bámòfin Adétúnjí Akínyẹmí mú ọ̀rọ̀ rẹ̀ wá sópin nípa ṣíṣe àtẹnumọ́ rẹ̀ pé ìdájọ́ ilé-ẹjọ́ gíga jẹ́ èyí tó kọjá ìdájọ́ kan lásánlàsàn, ṣùgbọ́n ìwé ìpè ló jẹ́ fún gbogbo ènìyàn láti gba ipò wọn padà nínú ìṣèjọba. Ìpè ni fún àwọn alága ìjọba ìbílẹ̀ láti mú